bínú sà, ẹ káalẹ́ sà. ṣé ẹ ti ilé ẹjọ́ náà ló dé tún ọ̀n ká níwọ̀n àmọ́ béèrè sìn sà ṣé ẹ ṣì wà ń bẹ̀ sà. Wà pẹ̀lú sọ. ẹ ṣe kí ni èjì yín sà. I'm 44 by now. marriage yín pé how many years kó tó di pé ẹ̀yin méjèèjì lọ lọ́tọ̀ọ̀tọ̀ in 2017. I'm married in 2014. So I had a divorce in 2017 with 2 children. 3 years péré ló ní marriage. 3 years. I'm telling you. Okay nígbà tí ẹ separate ẹ̀yin méjèèjì. Nígbà wà dẹ́sùn sá. ẹ wà late 35 ńgbà yẹn. Yes. 36 to be precise. 36 ṣe kó wà pẹ̀lú yín bẹ́yẹn. Kí ni age ìyàwó yín sìn? Ó ṣe pé 41 years. Báyìí ṣé ilé ara yín lẹ̀ ń gbé báyìí ṣá? No, rented apartment. Ọlọ́run á ṣíjú àánú wò yín sà. Ṣé o ti yé yín sà? Ẹ máa lè kọ́lé ara tiyín pẹ̀lú agbára Ọlọ́run á ṣe bẹ́ẹ̀. Ṣé arábìnrin ló ní custody àwọn ọmọ ni sà? Àbọ̀dọ̀ yín làwọn ọmọ yẹn wà? Òun ló gba custody àwọn ọmọ ẹ̀. Ẹ ṣe òṣèré kórìí náà nìyẹn. Sà tábà máa ń bi ní léèrè sà ẹ wá sọ sí pé ìyàwó yín fẹ́ padà ṣùgbọ́n àwọn parents yẹn wọn support ẹ̀. Àwọn gan wọ́n support wọ́n bẹ̀rẹ̀ sí ní pè mí tẹ́lẹ̀ wọn ò pè mí wọ́n sọ pé a lè fẹ́ra because she kind of woman fẹ́ pé when we are talking about education she has a doctorate while I have only first degree so yẹn ló jẹ́ kó máa gùn mí gàràgàrà so oyè gangan ló jẹ́ bottom line because òun lecture ni iṣẹ́ tẹ̀yìn ṣe yìí that's why I said I will call you after this program iṣẹ́ tẹ̀yìn ṣe yìí lèmi náà ṣe tẹ́lẹ̀ so but now I'm into business now so àwọn nǹkan tó fà á ní ẹ because little bit that's why mi lè advice èèyàn sì pé kó lọ fẹ́ tẹ́ pé bẹ́ẹ̀ yà ó ilé mi náà ló dẹ̀ ti ṣe gbogbo because àjọ ní degree that after ilé mi ló ti ṣe masters but àti divorce kò tó padà lọ ṣe PhD ẹ̀ and stuff like that. ẹ ṣe nǹkan tí mo máa sọ fún yín lẹ́yìn. kéèyàn máa jẹ́ kí gbogbo àwọn tó ń gbọ́ yín so ẹ máa bí tó bọ̀ sá so ẹ ṣe máa gbọ́ ọ̀kan tí mo fẹ́ sọ. ṣé arábìnrin yẹn fúnra rẹ̀ ṣó ń pè yín sà? hello sà. kò yẹ kẹ́ ẹ tí ì lọ náà mo sì wà pẹ̀lú yín náà ẹ láwọn parents ẹ̀ ló ń pè yín èèyàn ti fi yín sílẹ̀ 9 years back àbí mo gbọ́dọ̀ bí yín pé ṣé òun gangan fúnra rẹ̀ ṣó rẹ́dí àti padà ni ṣó fẹ́ padà ni àbí ṣé òun gangan fúnra rẹ̀ gan ṣó rẹ́dí àti padà mo gbọ́dọ̀ bí kò yẹ kẹ́ tí hang up bẹ́yẹn sà. àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì bẹ̀lẹ́ léyìí mo ti sọ lórí ètò láìmọye ìgbà fún ọkùnrin tó bá wù tó bá fẹ́ ni o ọkùnrin tó bá fẹ́ ni o arábìnrin tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ ń sìn ó ti kú òun márèèjì yín sìn báyìí ó ti pé ọdún 9 àbí Paul sí mò ń sọ̀rọ̀ èmi Babátúndé ọmọ Balógun mi lè gbà padà èmi Babátúndé ọmọ Balógun orí afẹ́fẹ́ mo wà yìí kì bá ti di multi-trillionaire ń lè gbà padà ìyàwó ọdún 9 tó ti lọ ń lè gbà padà ẹ̀dẹ̀ sọ́nsìn ẹ̀ parọ́ mọ́ ni ẹ̀sùn títọ́ mọ́ ni o ẹ̀sán sìn wípé nítorí pé ó ti kàwé jù yín lọ ìyẹn gangan ló fẹ́ fa ìṣìdùnnú márèèjì yín tí gbéraga yẹn wá pọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ má gbàgbé ìwọ oníwà sílẹ̀ masters ló nígbà yẹn gbàtẹ́jọ wà nù marriage tó ń fún yín problem ó kúrò ń bẹ̀ tán ó lọ ṣe PhD ẹ̀ nígbà kálukú pínyà àbí bẹ́ẹ̀ kọ́ ó tó gùn yẹn sí bọ́n fi yẹn gbowó báǹkì ní mi mọ̀ mi understand wọ́n fi yẹn gbowó ní báǹkì ní mi mọ̀ ìyàwó mi kàwé ju ọkọ ẹ̀ lọ ìyàwó mi lówó ju ọkọ ẹ̀ lọ ọkọ ẹ̀ ò nísinmi mọ́ nínú ilé ní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì tó bá jẹ́ pé bàbá tó bí lọ́mọ kábíyèsí Ọlọ́run ó bíùdì ìyẹ́ ẹ̀ wá fi ilé ayé dàbà bẹ́ẹ̀ láàmú ìwọ obìnrin tó bá fẹ́ rú ọkùnrin bẹ́ẹ̀ kò ní bíùdì ẹ̀ kódà kò ní fẹ́ kó ga lókè ìpẹ̀láyé gbogbo ọ̀nà pátá ló máa san
toró ti rí àpẹẹrẹ lára àyà tó bí lọ́mọ pé ó fi ìgbésí ayé da bàbá àwọn láàmú ni nígbà tí bàbá àwọn bí udẹ̀. kódà kó gbẹ̀mí padà kó bẹ èmi padà lẹ́yìn ọdún 9 èmi ò lè gbẹ̀ ẹ́. ìdílé léyìí mo ti sọ lórí ètò ó lójú ọkùnrin tí kárísímà ẹ̀ gbé tó lè gba ìyàwó tó ti kúrò lọ́dọ̀ ẹ̀ fún odidi ọdún 9 padà tí ò ní jẹ́kùn ló máa di ìyàwó yẹn máa di ọkọ. ọdún 9 mo wà lé 35 nígbà yẹn gbà tó lọ àbí bẹ́ẹ̀ kọ́ ìwà àwòrán mìíràn dé 44 Babátúndé ọmọ Balógun Paul bàbá oníbírèdì wọn kan akólèdè wọn fún mi lórí TikTok yẹn pé yes this man is talking. Paul ó lójú ọkùnrin náà torí ìyàwó ẹ̀ ti ná gbàrú ti ná gbòòrò ó ti rin àwọn ọ̀rìn tó pọ̀ nínú ayé tí wò tiẹ̀ mọ̀ ń pa ẹ̀ ó ti míngù jìnnà nínú ayé tí wọ́n gò mọ̀ ń pa ẹ̀ tóbi bá wà ní yàkàtẹ láàrin ọdún 9 dandan ni wàá mọ ibi tó ń rìn síbi tó ń jẹ́ sí wàá lè sọ nípa ìyàwó ẹ̀ sà ẹ̀ lè sọ nípa ìyàwó yín àbí bẹ́ẹ̀ kọ́ ni Paul ẹ̀ lè sọ ń pa ẹ̀ náà ọlọ́mọ àfikún tó yàwó pa wá náà. pẹ̀lú agbára ọlọ́run á gbé yín sáré ọlọ́run á gbé yín fò bí ẹyẹ ìdì nínú ìṣe eré jù bẹ́ẹ̀ yẹn lọ. ẹ má sùn o age 44 ẹ kú kalẹ̀ sá. 07048,897 07047,897 mo jẹ̀bi ẹ o jẹ̀bi mi ọdún 9 a lè fẹ́ ra mọ́. 07048,897 a lè jọ bẹ̀rẹ̀ wa mọ́ bínú àbí bẹ́ẹ̀ kọ́ ká máa pera wa àbí bẹ́ẹ̀ kọ́ tí wọ́n bá dẹ̀ wà láàrin wa kájọ máa mójútó tó bá yìí sọ pé iṣẹ́ orí ẹ̀wù ti apá rẹ lọ ìdádì ẹ̀ má wulẹ̀ tọ́jú ọmọ ọkọ má wulẹ̀ tọ́jú ọmọ mi rẹ̀ ń ṣe máa tọ́jú nǹkan mi ń fò kété ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n kọ̀rọ̀ yàrá.